táwa bá ọ ṣe ọdún rẹ̀ lóde táwa bá ọ ṣe orí jẹ́ òòṣà mọ́dún láyé ọdún rẹ̀ lóde táwa bá ọ ṣe ọdún rẹ̀ lóde táwa bá ọ ṣe ọdún rẹ̀ lóde táwa bá ọ ṣe orí jẹ́ òòṣà mọ́dún láyé ọdún rẹ̀ lóde táwa bá ọ ṣe Ọ̀túnba kórí jẹ́ òòṣà mọ́dún láyé àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ báwọn ṣe nínú owó táì tètè kú tí ń ṣe balẹ̀ fọ̀rọ̀ o akíkanjú ọkùnrin wọn ni mo mọ̀ ń ké sí o sámọ̀ dágọ́jọ́gọ́jọ́ ìwọ oníkùkù àìtọ́jọ́ láyé torí mo ti rójú ọ̀la lójú rẹ ọ̀rẹ́ rẹ mọ̀ ló gbé mi débi o ó ní wá mọ̀ kó nínú re kí wá mọ̀ kó nínú re tẹ́lẹ̀ lọ́dún o Adétọ́lá o Adétọ́lá o gbéra lẹ̀ kò dìde mẹ́bẹ̀ ní sọ́jọ́ bí rẹ̀ àwa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá ọba ṣẹ̀dá alámọ̀ tó mọ̀rí ayé rẹ̀ Adétọ́lá o mẹ́bí wọn náà ni mo mọ̀ ń ké sí òkú ọdún òkú àṣeyẹ BD Consult ṣáni mo mọ̀ ń ké sí bàbá olúwa dá mi lọ́lá o bàbá olúwa dé mi ládé bàbá tó bí ta mi lọ́rẹ àwọn ọmọ òní púpọ̀ àìtọ́jọ́ láyé o ìwà jẹun ọmọ lágbára Elédùmarè ọba Oǹdó níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ bá dé mọ́ sí o Oǹdó níṣẹ̀lẹ̀ bàbá rẹ Oǹdó ẹ̀ kí mo gún dáadáa nìyí Oǹdó bẹ́yìn balẹ̀yìn òdàdá mọ́ dàdá náà mọ̀ pé yín bó bá dọ̀la Oǹdó kan ò gbọ́dọ̀ dewé ran wọn ò sì gbọ́dọ̀ wá gbogbo bẹ́ẹ̀ ìrèmọ̀gún nìyàn máa wíṣẹ̀ ọmọ rọ́wọ́ níjọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ tọlọ́kọ́ ta ládàá wọn máa rorò lọ́nà oko wọn lálágbẹ̀dẹ mọ̀ ló dẹ́kọ̀ wa ọmọ fínà o bó fínà wà lóòsì bó fínà wà lóòsì fínà bẹ́lẹ̀ alágbẹ̀dẹ nílé bàbá tó bí ọlọ́mọ Adétọ́lá o gbéra ńlẹ̀ kò dìde mẹ́bí wọn náà ni mo mọ̀ ń ké sí máa dákọ̀ jọ̀gọ̀jọ̀ ìwọ ò ní tètè kú láyé torí mo ti rójú ọ̀la lójú rẹ̀ àṣeyí sàmọ́dún o ọmọ bá dé mọ́ sí o ọmọ bá dé mọ́ sí àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe tówó tọmọ ta ìtètè kú tí ń ṣe balẹ̀ fọ̀rọ̀ gangan Adétọ́lá Ọ̀túnba ṣáà ni mo mọ̀ ń ké sí ìwọ ti lé lọ́dún o ti ṣọdún owó o ti ṣọdún ọlá o ti ṣọdún iyì tó pọ̀ rẹpẹtẹ kó dàgbà kó dògbò láyé o ọdún rẹ̀ lóde táwa bá ọ ṣe ọdún rẹ̀ lóde táwa bá ọ ṣe orí jẹ́ òòṣà mọ́dún láyé ọdún rẹ̀ lóde táwa bá ọ ṣe Ọ̀túnba Adétọ́lá lóde táwa ọdún rẹ̀ lóde o ọdún rẹ̀ lóde àwa kí ọkọ ọdún o orí jẹ́ òòṣà mọ́dún láyé ọdún rẹ̀ lóde táwa